Yorùbá dùn lédè. Ẹ káàbọ̀, ẹ máa bá wa ká lọ. Àkànkẹ́ ti wá Títí àbúrò rẹ̀ lọ. Títí tí í ṣe ìyá Délé. Ó ti lọ́kọ sí ìlú wọn lọ́hùn. Àkànkẹ́ sì wá lọ síbẹ̀. Ní kété tí Àkànkẹ́ délé Títí ni Títí ti fẹ́ bọ́ sílé ìdáná láti wá oúnjẹ fún ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n Àkànkẹ́ ká a lọ́wọ́ kò. Wò ó, ìyá Délé, má ṣòpò kankan. Ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló kàn báyìí. Ọ̀rọ̀ ara mi ni mo mọ̀ọ́mọ̀ wá bá ọ fún. Nítorí ìka tó bá tọ́ símú làá fi re imú. Òun lohun tí Àkànkẹ́ wí. Ṣé kò ṣàṣòro ìyá àbèjì? Ẹnà ń bẹ̀. Àkànkẹ́ ní nípa ọ̀rọ̀ ayé mi ni mo bá wà. Mo wo wájú, n ò rẹ́nì kankan. Kò sálábàárò kankan fún mi dépò olùtùnú. Àwọn ẹbí ọkọ mi ti kẹ̀yìn sí mi látìgbà tí ọmọ wọn ti kú. Ńṣe ni gbogbo wọn ń kẹnu bọlẹ̀ kiri pé èmi ni mo rẹ́yìn ọmọ àwọn. Ọ̀kọ̀ọ̀kan wọn kò tiẹ̀ dá sí ọ̀rọ̀ èmi àtàwọn ọmọ mi. Dípò bẹ́ẹ̀, ọ̀nà tí mo jí ó fi máa kóbọ̀ wálé ni wọ́n ń bá mi ṣán. Ìwọ náà sì mọ̀ wípé èèyàn kì í ti kóòtù bọ̀ kó ṣọ̀rẹ́ láéláé. Kódà ìpadàbọ̀ látàgọ́ ọlọ́pàá gan-an kò lè mú ìbáṣepọ̀ gidi kankan wá. Pábánbárí ibẹ̀ ní ti àlá tí mo lá lóru mọ́júmọ́ òní. Kò sí bojúbojú kankan níbẹ̀. Gbangba kedere ni bàbá àbèjì yọ sí mi. Àwa méjèèjì sì rí ara wa, a sì sọ̀rọ̀ fún bíi wákàtí mẹ́ta gbáko kó tó di wípé ó lọ. Ohun tí ó tẹnu mọ́ ṣáà ni wípé ó ti di dandan fún mi kí n gba Mojí láàyè nínú ilé. Bí bẹ́ẹ̀ kọ́, n ó kábàámọ̀. Mo sì yarí fún pé láéláé èmi àti Mojí ò ní jọ gbé lójú kan náà tàbí nínú ilé kan náà. Àfi bí ìgbà tí àwa méjèèjì jọ jókòó pọ̀ lójú ayé tá à ń tàkùrọ̀sọ lọ̀rọ̀ náà ṣe rí. Àfìgbà tó kọ̀yìn sí mi tó ń bínú lọ. Ǹjẹ́ kí n dìímú? Òfo ni mo dìímú o. Láti òru àná tí àlá náà ti wáyé, kò sóorun kankan fún mi. Ńṣe ni ẹ̀rù ń bà mí. N ò ṣèṣì sọ ohunkóhun fún ẹnì kankan nú àwọn ọmọ mi. Mo kàn pè wọ́n ni pé kí wọ́n máa gbàdúrà lé mi lórí nítorí ẹ̀rù ńlá bà mí. Ilẹ̀ ọjọ́ òní ló tún ti ń ṣú lọ yìí. Ọkàn mi ò balẹ̀. Mo wá ronú títí pé ta ni à ń fọ̀rọ̀ lọ̀. Ni mo bá ní kí n máa bọ̀ wá bí mi bóyá ó ṣeé ṣe ká jọ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá. Bí Àkànkẹ́ ṣe gúnlé ọ̀rọ̀ tán ni Títí fèsì lé pé ìyá àbèjì, ọmọ ìyá ni wá. Ọmọ ìyá ò sì lè yà láéláé. Ọmọ bàbá ni máa ń bá. Ó di dandan kí n ṣèwádìí lẹ́nu yín pàápàá nípa ti ikú bàbá àbèjì pé ṣé lóòótọ́ lẹ lọ́wọ́ ń bẹ̀. Nítorí bó bá jẹ́ bẹ́ẹ̀ ká lè mọ ohun tí a ó ṣe tí ẹ̀mí rẹ̀ yóò fi lè sinmi. Bí bẹ́ẹ̀ kọ́, ó di dandan kí òkú rọ́pò máa wálé láti máa wá yọ yín lẹ́nu o. Kò sì ní yé ṣẹ̀rù bá gbogbo ilé àtẹ̀yìn gan pàápàá lójú àlá. Omi ojú ni Àkànkẹ́ fi dá lóhùn pé Títí mo á mọ̀. Èròǹgbà mi ni pé kí n fi ìfẹ́ àtàárọ̀ ọjọ́ kí n fi pé rọ́pò wálé. N ò mọ̀ pé yóò ní jàǹbá mọ́tò. Wò ó Títí, ó ti ṣẹlẹ̀ náà. Kí ni ká ṣe tí ẹ̀mí rẹ̀ yóò fi lọ sinmi tí ò fi ní máa wá yọ mí lẹ́nu mọ́? Níbí yìí ni Títí ti fi lọ́kàn balẹ̀ pé àwọn ò jọ débì kan. Kò pẹ́ ni ọkọ Títí wọlé. Ó dọ̀bálẹ̀ kí àna rẹ̀. Títí ò fẹ́ máa sọ ọ̀rọ̀ àṣírí ẹ̀gbọ́n rẹ̀ fún ọkọ tàbí lójú ọkọ rẹ̀. Dípò bẹ́ẹ̀, ọgbọ́n ló lò pé ẹ̀gbọ́n òun wá láti wo àlàáfíà òun àtàwọn ọmọ ni. Ọkọ Títí ní, ṣé àǹtí ti jẹun? Títí tètè dá lóhùn pé àwọn ò ní lè jẹ nǹkan kan báyìí.
wípé Àkànkẹ́ ti fẹ́ máa lọ náà ni ọkọ òun dé. Ó sì wọ́n sọ́nà kó tó dágbére fún wọn. Bí wọ́n ṣe yí sí kọ́nà ní Títí bẹ ẹ̀gbọ́n rẹ̀ pé kó má bínú pé òun ò fẹ́ kí ọkọ òun mọ̀ nípa mọ̀lẹ́bí àwọn ni. Ó ní bíbà ló bà, kò tí ì bàjẹ́ tán. Kí Àkànkẹ́ máa tẹ̀lé òun lọ sí ọ̀dọ̀ àgbéìtàn tó mọ̀ nípa wíwá ìtumọ̀ sí ohun tó bá lọ́dìí òkòtó. Nílé àgbéìtàn, àwọn mẹ́ta ni àlejò tí wọ́n bá lọ́dọ̀ rẹ̀ tí wọ́n wá yẹ ìràwọ̀ wọn wò. Àwọn yìí ti ṣàlàyé ẹnu wọn fún ohun tí wọ́n bá wá. Òun náà sì ti ń bá wọn wá ìtumọ̀ sí ohun tí wọ́n bá wá. Ní kété tí wọ́n lọ tán ni Títí wọlé pẹ̀lú Àkànkẹ́. Ní kété tí Títí fi Àkànkẹ́ hàn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n òun fún àgbéìtàn tán ni onítọ̀hún bá ní kí Àkànkẹ́ ó mú ọwọ́ ọ̀tún rẹ̀ wá. Ó wò ó fún bí ìṣẹ́jú mẹ́ta. Bí ṣe ń wò ó bẹ́ẹ̀ náà ló ń mirí. Àgbéìtàn sì rèé, kò sóhun tí ó mọ̀ nínú kéèyàn fa áyà. Nínú ká fa áyà, àgbéìtàn ò tẹ̀tì rárá. Yàtọ̀ sí Kùránì mímọ́ lámọ̀dájú, àgbéìtàn tó jingiri nínú Bíbélì. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ Ẹ̀fà pàápàá ó kún ẹnu ẹ̀. Irú ẹ̀sìn téèyàn ìbá máa sìn tó bá ti wá fáyẹ̀wò, àgbéìtàn ó bí ní ẹ̀sìn rẹ̀ ni. Bó bá jẹ́ pé ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni, Bíbélì àtàbẹ́là ni yóò fi ṣèwòsàn fún. Bó bá sì jẹ́ Mùsùlùmí, Kùránì àti tírà ni yóò dì fún. Ènìyàn bá sì wà jẹ́lẹ́sìn ìbílẹ̀, odù Ifá ni yóò yanjú ìṣòro onítọ̀hún. Àwọn èrò yìí wọ́n lọ́dọ̀ àgbéìtàn. Ọwọ́ Àkànkẹ́ ló sì ń yẹ̀wò lọ́wọ́ táwọn 5 mìíràn tún fi wọlé dé. Wọ́n jókòó níta lórí àga gbọrọ, wọ́n sì ń tàkùrọ̀sọ. Lẹ́yìn ìgbà tí àgbéìtàn ti yẹ ọwọ́ Àkànkẹ́ wò tán, ó ní, ìwọ obìnrin yìí, mo kí ọ kú oríire gan-an ni. Ta ni ìwọ rẹ̀ jọ ń du nǹkan kan tàbí tí ẹ jọ du nǹkan kan láìpẹ́ yìí? Nǹkan náà lágbára. Níbí yìí ni Àkànkẹ́ ti wo ojú Títí, tí ojú àwọn méjèèjì sì ṣe mẹ́rin kó tó di pé Àkànkẹ́ fèsì pé wọn àtẹnìkan kò ṣẹ̀ṣẹ̀ jọ máa du nǹkan o, àwọn ti du nǹkan ọ̀hún ládùjá. Àgbéìtàn tún yiri ọwọ́ rẹ̀ wò pé ohun tẹ́ ẹ jọ dù ládùjá yìí, kàkà kéku má jẹ ṣèṣe ni ẹ ti fi ṣàwàdà nù, ṣé bẹ́ẹ̀ ni? Àkànkẹ́ ní kò sí rọ́ńbẹ́. Ọ̀nà wo ló wá fẹ́ gbà láti fi múra? Nítorí orúkọ rẹ̀ ti rìn jìnnà lọ́dọ̀ ẹni tẹ́ ẹ jọ ń du nǹkan ọ̀hún. Àwọn agbọ̀ràndún pọ̀ fún un. Lọ́nà kìíní, o gbọ́dọ̀ kọ́kọ́ lọ tọ́jú ara rẹ, nítorí kí ohun tí gbogbo wọn ń gbèrò lórí rẹ báyìí kí ó má bàa ràn ọ́. Ọ̀nà wọn ti jìn. Níbí yìí ni Títí ti wá béèrè pé kí ni àwọn ó ṣe kí o má bàa fi àǹtí òun ṣàwárí. Àgbéìtàn ní níwọ̀n ìgbà tó jẹ́ wípé ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ni Àkànkẹ́, odidi ọjọ́ 9 ni yóò fi wẹ̀ lọ́gànjọ́ òru pẹ̀lú ọṣẹ ìṣẹ́gun tí òun ó fún un. Nínú yàrá ní òò gedegbe ni yóò wà láì tí ì nu ara ìwẹ̀. Yóò tan àbẹ́là pupa, yóò sì kọjú sí ìlà oòrùn. Orí òkúta ni àbẹ́là náà yóò wà. Yóò sì máa ka sáàmù 118 àti 118 pẹ̀lú àdúrà títí tí omi ìwẹ̀ náà yóò fi gbẹ mọ́ ọ lára. Lẹ́yìn ọjọ́ 9 ni yóò tó wá fàbọ̀ fóun. Títí béèrè iye tí yóò jẹ́ owó iṣẹ́. Àgbéìtàn ní òun yóò gba 500 náírà fún ìṣẹ́gun ọ̀tá. Àkànkẹ́ yọ 200 náírà nínú àpò rẹ̀, ó sì fún Àgbéìtàn. Lẹ́yìn náà ni onítọ̀hún fún un lọ́ṣẹ ìṣẹ́gun tí yóò fi wẹ̀ lọ́gànjọ́ òru fódidi ọjọ́ 9. Lójú ọ̀nà ni Títí ti ń rán ẹ̀gbọ́n rẹ̀ létí pé kí ó má ṣe fi ọ̀rọ̀ náà falẹ̀ rárá, kí ó yára bẹ̀rẹ̀ ìwẹ̀ pẹ̀lú ètò àdúrà náà lálẹ́ ọjọ́ náà. Yorùbá Dùn Lédè. Ẹ káàbọ̀, ẹ máa bá wa ká lọ.